Saheed Osupa tan ìmọ́lẹ̀ sí ìdí tí gbọ́nmi sí omi ò tó fi máa ń wáyé láàrin àwọn olórin àtàwọn onílù tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn. ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ tí mo wá rí ọ̀bẹ ká láàrin wọn omi jábọ́ lójú mi. mo á wò pé ìgbà tó wọ́ sí gangan tó yẹ kó sá lọ gangan ó dúró ṣọwọ́ ayẹ kó tẹ̀lé wọn sí. mo rò ń padà ó kò yẹ kó dúró sẹ́gbẹ́ kan ni kò yẹ kó dá sí torí pé kì í ṣẹgbẹ́ púpọ̀ nu wọn lọ́jọ́ orí ó dàgbà gan. bó ṣe wá wà yẹn bó ṣe wà pẹ̀lú mi látijọ́ yìí mi ìwà tí láǹfààní àti ṣoore kan tó jẹ́ orí gidi báyìí fún. torí pé Ọlọ́run ò kì í jẹ́ kí n ronú kan gbogbo tí máa ronú pé mo fẹ́ ṣe nǹkan báwọn èèyàn mi ì ronú kan rí pé mo fẹ́ ṣe nǹkan fún kò dá ṣe pé ó ṣàbúrú sí mi kò dá ṣe pé mo fi ń ṣèkà. tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ọ̀rọ̀ yìí ló ti di nǹkan tí ọ̀pọ̀ ń gbà bí ẹni gbagba ọtí láti ìgbà tí ọ̀gbẹ́ni Ayanlowo ti ṣe onílù K1 the Ultimate tó ti gbé ọ̀rọ̀ ọ̀hún wá sórí ayélujára tó sì fi àwọn allegations kọ̀ọ̀kan tó lágbára kan King Wasiu Ayinde. 32 years. So ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. mi ò achieve owó tẹ̀ ń sọ. ẹ rà lẹ́ ń bẹ̀. ṣe rí ìlú tá a gbé lọ́wọ́ yìí à ń fi ń búra aṣọ. bẹ́ẹ̀ni. ẹni tó bá fi búra aṣọ ìgbẹ̀yìn ayé ń tọ̀ wọ́n ò ní dà òun rè. wọ́n jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó ń worst orúkọ míì wà tá a lè fún categorically ni mo ń sọ fún pé ó worst. ṣùgbọ́n nínú fọ́nrán eléyìí King Saheed Osupa ṣe àwọn àlàyé kan nípa àwọn onílù táwọn ti bá wọn náà ṣiṣẹ́ rí láwọn àsìkò ìgbà kan àlàyé ọ̀hún ló sì fara pẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin K1 the Ultimate àti ọ̀gbẹ́ni Ayanlowo. Yorùbá ní ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ wípé ẹ̀gà ń pàtótó tẹnu ẹyẹ lẹyẹ kún sọ. ìyẹn túmọ̀ sí wípé tá a bá wo òye ọ̀rọ̀ ọ̀hún láti ìhà àwọn olórin Fuji a rí ìdí tó ṣokùnfà àwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa ń gbọ́ nípa àwọn olórin yìí nígboro. fọ́nrán ilé náà tún kún ó kẹnu nǹkan sì kí sẹ́sẹ̀ ràgó àfi kéèyàn ó farabalẹ̀ kẹ́ ẹ máa fi ọkàn bá mi lọ lórí ètò. gbogbo ẹ̀yin èèyàn wa káàbọ̀ sí orí ìkànnì Digi-Naija Television ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí ní dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ sì káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti máa bá wa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹsì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. tẹ́ bá rántí allegation tí ọ̀gbẹ́ni Ayanlowo tó fi kan King Wasiu Ayinde lórí ayélujára nípa bí ó ṣe máa ń gba passport wọn anytime tó bá ti travel out lọ sí òkè òkun bí kò dẹ̀ ṣe kí n fún wọn ní ẹ̀tọ́ wọn náà lóòrèkóòrè ọ̀rọ̀ ọ̀hún ló sì ti dá ọ̀pọ̀ rògbòdìyàn sílẹ̀ ní orí ayélujára tí kálukú sì ń sọ òye títí wọn lórí ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn tí ò mọ nǹkan tó ṣokùnfà ọ̀rọ̀ yìí gan wọ́n ń dá sí lọ́tún lósì tí kálukú sì ń sọ opinion títí ẹ̀ ṣùgbọ́n nínú fọ́nrán eléyìí tí mo mú wá fẹ̀yìn èèyàn wa King Saheed Osupa wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tó ṣe wípé tá a bá farabalẹ̀ tá a bá wòye ẹ̀ dáadáa a rí wípé ọ̀pọ̀ ìgbà gan ni kì í ṣe fọ́ọ̀tì àwọn olórin Fuji yìí pẹ̀lú ìwà tá a máa ń gbọ́ nígboro wípé wọ́n ń wù kì í ṣe wípé wọ́n mọ̀ọ́mọ̀ máa fi ṣèkà tàbí wípé wọ́n mọ̀ọ́mọ̀ máa wu ìwà yẹn sí àwọn onílù tó wà lábẹ́ wọn àmọ́ kí n tó wá máa bá ọ̀rọ̀ mi lọ ẹ jẹ́ n play fídíò yìí fún yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí King Saheed Osupa sọ nípa àwọn onílù tán ti bá wọn ṣiṣẹ́ rí mò ń bọ̀. nígbà tí ó sẹ́ everybody pẹ̀lú mi mọ́ ọ̀bẹ kẹrin nìkan ló kù. no òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ lọ́dún kan tí mo ṣe rẹ́kọ̀dù táwọn èèyàn bá mi fa wàhálà báyìí ìfún àwọn kòkòrò kan òfin bẹ́ẹ̀ sí pẹ̀lú mi gbà náà tí mo sọ náà ọ̀bẹ kẹrin nìkan ló wà pẹ̀lú mi òun pẹ̀lú ọmọ mi kọ́ bá máa ń pè ní aláwọ̀ ọmọ ẹ̀ ti kú sí àwọn méjì yẹn náà ni náà wà sọ ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ tí mo wá rí ọ̀bẹ ká láàrin wọn omi jábọ́ lójú mi bọ́ àwọ̀ pé ìgbà tó wọ́ sí gangan tó yẹ kó sá lọ gangan ó dúró ṣọwọ́ ayẹ kó tẹ̀lé wọn sí mo rò ń padà ó kàn yẹ kó dúró sẹ́gbẹ́ kan ní kò yẹ kó dá sí torí pé kì í ṣẹgbẹ́ púpọ̀ nu wọn lọ́jọ́ orí ó dàgbà gan bó ṣe wá wà yẹn bó ṣe wà pẹ̀lú mi látijọ́ yìí mi ìwà tí láǹfààní àti ṣoore kan tó jẹ́ orí gidi báyìí fún torí pé Ọlọ́run ò kì í jẹ́ kí n ronú kan gbogbo tí bá ronú pé mo fẹ́ ṣe nǹkan báwọn èèyàn mi ń ronú kan mi ì ronú kan rí pé mo fẹ́ ṣe nǹkan fún kò dá ṣe pé ó ṣàbúrú sí mi kò dá ṣe pé mo fi ń ṣèkà mi ì ronú sọ ìgbà tí mo rí láàrin wọn báyìí inú mi bàjẹ́ gan òun kékeré ló bà mí lọ́kàn jẹ́ kó ṣe gbogbo àwọn tó kù yẹn so wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ mi báyìí irú adé yìí sí
tí mo sọ lẹ́kọ̀ọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ eléyìí jù mí lọ lọ́jọ́ orí o ó ṣáájú mi bẹ̀rẹ̀ fújì o òun ti ń tẹ̀lé ẹnìkan kẹ́mi tó bẹ̀rẹ̀ tí máa kọrin ó dẹ̀ ń tẹ̀lé mi mo wá rò pé mo wá nǹkan tí mo lè ṣe fún mi rí kan náà rò pé kí mo lè ṣe fẹ́ nìyí tó máa jẹ́rè tiẹ̀ tó lóun ti jù mí lọ èmi náà wò pé mo fẹ́ dàgbà tó wá pẹ́ díẹ̀ kí ni mo fẹ́ máa jẹ mò ń rò bẹ́ẹ̀ despite pé gbogbo iṣẹ́ tí mo ń ṣe evergreen ni mo á rò pé òkè irú èmi tèmi ní nǹkan tí mo gbójúlé tí mo tún. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu King Saheed Osupa yìí ó ṣeé ṣe kó ṣe wípé nǹkan tó ṣẹlẹ̀ rèé láàrin K1 the Ultimate àti ọ̀gbẹ́ni Ayanlowo nítorí àwọn olórin Fuji tá à ń wò wípé wọ́n gbajúmọ̀ pé wọ́n lámìlaka wọ̀nyí ẹlẹ́ran ara bíi tiwa náà làwọn náà bí ọkàn tiwa náà ṣe máa ń fo àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni ọkàn tiwọn náà máa ń fo nǹkan míì lọ́pọ̀ ìgbà ó ṣeé ṣe kó ṣe wípé irú nǹkan yìí gan ló ṣẹlẹ̀ sí King Wasiu Ayinde àti Ayanlowo kó ṣe wípé ṣe ni ọkàn King Wasiu Ayinde gan fò wípé ó yẹ káwọn sì ṣoore fún lágbájá yìí ó ṣeé ṣe kó ṣe pé n tó ṣẹlẹ̀ lélẹ́yìí àmọ́ àìtara pé gbogbo ohun tí mo expect pé màá rí lọ́dọ̀ ọ̀gá mi ò rí tí ó mú ọ̀gbẹ́ni Ayanlowo náà ló jẹ́ kí àwọn náà gbé ọ̀rọ̀ ń wá sórí ayélujára torí lóòótọ́ kò sẹ́ni tí ó ṣe tí kò ní tara rú ẹ̀ àmọ́ nǹkan tí ò wá yé ọ̀gbẹ́ni Ayanlowo náà ni wípé tí ọ̀rọ̀ bá ti wá di wípé ó dórí ayélujára tí ọ̀pọ̀ ti ń gbà lọ́tún lọ́sì tí wọ́n ń fà á tán díràgì ẹ̀ tán ṣe àwọn tí ò mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ òun náà táwọn náà dá sí tí wọ́n ń blame apá kan tán sọ̀pọ̀tì apá kejì at the end of the day kàkà kí wọ́n rójútùú sí ọ̀rọ̀ òun á wá fẹ́ máa di bí ìgbà wípé ọ̀rọ̀ òun fẹ́ máa bàjẹ́ sí i tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí tá a bá wo òye ọ̀rọ̀ yìí gan dáadáa á rí i pé gbígbé wá sórí ayélujára tí ọ̀gbẹ́ni Ayanlowo gbé ọ̀rọ̀ òun wá sórí ayélujára òun gan ló fẹ́ ṣokùnfà bó ṣe dàbí ìgbà wípé àti sẹ́tù láàrin àwọn méjèèjì ó fẹ́ máa lọ́tíkọ́ díẹ̀ ó fẹ́ máa nira díẹ̀. àmọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá pàápàá lọ́wọ́ aṣẹ́yìn ti Ìṣẹ́yìn ọba Sefiu Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí tó sì paná ẹ̀ mọ́lẹ̀ tó sì ti bẹ ọ̀tún tó bẹ òsì wípé kán jẹ́ kí ìjà ó sinmi kán sì má gbé ọ̀rọ̀ ń wá sí orí ayélujára mọ́ adé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o ìrùkẹ̀rẹ̀ àdọ́kìnní àgbà òsì ní tán lórílẹ̀ èèyàn wa ibi tí a ti sì dánu dúró rèé títí nígbà míì tátùn wájọ máa pàdé ìkànnì Digi Television ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ sì má gbàgbé láti máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ sì máa share fídíò yìí kó máa lọ káàkiri orí gbogbo ayélujára ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà